Àjọ Agunbanirọ ti sọ̀rọ̀ o, ìdí nìyí tí a kò ṣe fún Rita ní satifikeeti rẹ̀. Àwọn aláṣẹ Àjọ Agunbanirọ lórílẹ̀‐èdè yìí ti ṣàlàyé ìdí tí àwọn kò ṣe fún òṣèré Rita Ogunmaye ní satifikeeti ìsìnrú rẹ̀. Láìpẹ́ yìí ni ìròyìn fi tó yín létí pé àjọ náà kò fún Rita Agunbanirọ tó sìnrú ìlú nípínlẹ̀ Èkó ní satifikeeti rẹ̀, eléyìí tí àwọn aráàlú gbàgbọ́ pé kò ṣẹ̀yìn bí ọmọbìnrin náà ṣe sọ̀kò ọ̀rọ̀ síjọba Tinubu nípa ìnira tí àwọn aráàlú ń kojú lábẹ́ ìṣèjọba rẹ̀. Ṣùgbọ́n Àjọ Agunbanirọ ti sọ pé kò sí òótọ́ kankan nínú àhesọ tó ń lọ pé nítorí nǹkan tí Rita ṣe làwọn kò ṣe fún ní satifikeeti rẹ̀. Àjọ náà ṣàlàyé pé ààrọ ọ̀nà láti bá Rita wí fún ìwà ìbàjẹ́ tó hù ní bí àwọn kò ṣe fún ní satifikeeti rẹ̀ kì í ṣe ọ̀rọ̀ òṣèlú rárá. Wọ́n ní Rita wà lára àwọn Agunbanirọ 101 tí àjọ náà kò fún ní satifikeeti lórí ẹ̀sùn kan tàbí òmíràn. Wọ́n ní ṣe làwọn fi oṣù méjì kún oṣù ìsìnrú rẹ̀ látàrí bí kò ṣe yọjú sí ìjọba ìbílẹ̀ rẹ̀ lóṣù kẹrin ọdún yìí gẹ́gẹ́ bí ó ṣe wà nínú òfin Àjọ Agunbanirọ. Àjọ Agunbanirọ ké sí àwọn aráàlú láti má ṣe fi ojú òṣèlú wo ọ̀rọ̀ náà, kí wọ́n mọ̀ pé kò sẹ́ni tó kọjá ìbáwí níwọ̀n ìgbà tó bá ti ṣe nǹkan tó tako òfin.